ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìṣẹ́gun mo kí gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi káàkiri gbogbo àgbáyé pé a kú ìsinmi ìní bó ti ẹ̀ jẹ́ pé àwọn bàbá mi kà àtàwọn ìyá mi kan sì wà lójú oorun àwọn kan wà ní nǹkan bí aago bíi mélòó ń sìn aago bíi 6 ìdájí àbí aago 5 àbí aago 4 ni gbogbo wa lájọ máa jí láyọ̀ àti àlàáfíà mi ò ní gbọ́ burú sí yín ẹ̀yin náà ò ní gbọ́ burú sí mi àlógun tó ń jà wá yìí Olódùmarè á bá wa ṣẹ́gun ẹ̀ kò ní gbé wa lọ Ọlọ́run á bá wa dáwọ́ ibi dúró yes ẹ ṣé o gbogbo ẹ̀yin alátìlẹyìn ẹ̀yin ìjìká tí ò jẹ́ káṣọ ó jábọ́ lọ́run bàbá Èkìtì ẹ̀ nísìmí Ọlọ́run á máa bá mi tọ́jú yín bọ́dà mi kábíyèsí ambassadọ níran òní bọ́dà mi Azeez Gbádéṣeré ọmọ ọba ọmọ onílù òfẹ́ kótú bẹ́ẹ̀ ni adára fún yín àtẹ̀yìn bàbá mi tí mi ò lè dárúkọ yín bàbá mi Ṣàpẹtù ẹ pọ̀ tẹ́ nífẹ̀ẹ́ Ọlọ́run nínú ayé mi táwọn kan bá bú mi ní bàbá Èkìtì iṣẹ́ tẹ̀ ń ṣe yẹ máa ṣe lọ adára fún yín ojú òní tì yín ẹ̀yin ni ẹ jẹ́ kó sú wa báwọn kan tẹ̀ ń sọ wípé àìní iṣẹ́ ló ń dà wá láàmú ṣùgbọ́n torí pé ẹ dúró tì wá ọba mi òkè yóò dúró tì wá yóò dúró tì gbogbo yín yóò dúró tì gbogbo ilẹ̀ Yorùbá àgbàrá kì í fòkòtò ìrẹ ayé yóò ní fòyín ru mo kí àwa tá a wà ń lé mo kí wa lọ́pọ̀lọpọ̀ adára fún wa o mo ti ń sọ àwọn ọ̀rọ̀ kan nínú fídíò tí mo ṣe wíyà ìjẹta àbí ìjẹrin èèyàn kan ní mò ń sọ̀rọ̀ over heavy mò ń heavy èèyàn kan ni mo ní Àrólé Tẹ́ntẹ́ is my brother àwọn kan ní wípé Ìgbòho fẹ́ ajáke orúkọ yẹn lọ́wọ́ ẹni mo ní kò rí bẹ́ẹ̀ the Ìrù Ẹkùn has been registered more than 3 years ago torí ìjọba ìgbà tí bàbá Tinubu ṣe ẹ̀ wọlé náà ti register ẹ̀ inú mi wá dùn lénìí pé ẹ̀kọ́ ti ń ṣojú mímu torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́gbọ́n olóye Yorùbá náà ló sọ fún wa pé problem tí Yorùbá máa ní leléyìí pé ara tó máa ń da Yorùbá láàmú rèé tó bá ti dé ìkóríta ká ṣe rere ìkóríta ká ṣàṣeyọrí we now cause confusion mo wá ní confusion bíi dìbò pé èwo ni Ìrù Ẹkùn èwo ni ìjà ẹkùn èwo làtàrí ẹkùn èwo ni gbogbo ẹkùn mo dẹ̀ ti ṣàlàyé ní gbogbo ọ̀nà lákàìmẹ́yẹ ìgbà pé Ìrù Ẹkùn kò ta fọ́ọ̀mù Ìrù Ẹkùn ó wà fún gbogbo ọba kóòtù òjíire pátá tó bá yà ti ń jọmọ Yorùbá tó bá yà ti jọba nílẹ̀ Yorùbá you have authority on Ìrù Ẹkùn pé àwọn bàbá yẹn kàn fi Sunday Igboho wọn nígbà tó pé Sunday Igboho pé ó yá lọ bá wa dá security kan lẹ̀ bákan lo Sunday Igboho gẹ́gẹ́ bí irin iṣẹ́ ni mo dẹ̀ sọ pé Ìrù Ẹkùn the assignment tí àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá tẹ́gbẹ́ fún Ìrù Ẹkùn náà ni wípé iṣẹ́ inú igbó àwọn tó wà nínú igbó wa tó ń dà wá láàmú tí ò jẹ́ ká rí oorun sùn mi ò lè parọ́ tó fún yín aago bíi 3 ni mo sùn lénìí ká bẹ̀rẹ̀ sí rìn káàkiri àdúgbò pé iṣẹ́ Ìrù Ẹkùn nìyẹn assignment wa ní gbogbo igbó reserve wa forest wa àwọn tó ti di tó fẹ́ sọ̀rọ̀ wọn di taquology nínú igbó wa tí Ọlọ́run ọba mi dẹ̀ máa fún wa ṣe tá máa ṣí wọn nídìí torí tẹ́nìyàn bá ṣàṣeyọrí ó lọ́wọ́ Olódùmarè inú ni ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa fún wa ṣe ẹni tó dá ayé àti ọ̀run á tì wá lẹ́yìn iṣẹ́ Ìrù Ẹkùn nìyẹn mo dẹ̀ ti yànnà náà pé níbi tí àwa náà ti ṣèwádìí dé ìjà ẹkùn wọ́n rẹ́gísítà ní Ondo State pé bóyá ẹ wá ṣènáwó nílé ẹ wá wá bí ẹ bá fẹ́ gbà wọ́n bánsà ẹ lè contact àwọn ìjà ẹkùn ẹ ń gbọ́ mi bí bóyá ẹ kọ́lé kan ẹ̀yin ò dẹ̀ sílé ẹ ń wá gate man security ń tẹ́ àwọn wà fún nìyẹn pé lóòótọ́ náà wá kí Májàsọ́lá ní Ìbàdàn
torí ojú tó ti rí ni rí kò lè sọ pé òun ò mọ ni mọ́. Gbogbo wa la dẹ̀ mọ àrólé 1010. Nígbà táwọn ọmọ yẹn dẹ̀ wá, inú mi dùn pé mi náà lórí ọ̀fẹ́. Wọ́n bá mi ní Ìbàdàn, wọ́n bá mi ní national headquarter wa, ìyẹn ilé olóyè Chief Sunday Ọbádéyẹmọ Ìgbòho Òòṣà. Mo ń bọ̀ ẹ má bínú o. Májàsọ́lá dẹ̀ àdírẹ́sì wọn pé inú dùn sí ìgbésẹ̀ tó gbé yìí. Torí Májàsọ́lá ò ní sọ fún yín pé òun nìkan ló máa ṣe. A ní iṣẹ́ gbogbo wa ní. Àgbẹ̀kọ̀yà ti lọ kí sí Májàsọ́lá. Vigilante ti lọ kí Májàsọ́lá. Àwọn OPC New Era. Àwọn OPC Bàbá Fẹ́dí Fáṣẹ̀hún. Àwọn OPC Reform. Wọ́n ti lọ kí ọmọ wọn pé wá welcome back home. So ńgbà tí àwọn ìjà ẹkùn náà dẹ̀ wá, Májàsọ́lá ò lè lé wọn síta. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ wípé orúkọ yẹn ti súnmọ́ra wọn jù. Kí ló dé tí wọ́n pé orúkọ títí wọn ní nǹkan mi? Mo sọ fún yín, mo ní Májàsọ́lá ò lè sọ pé ká má pè é lórúkọ táwọn fún tí àwọn bá fẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá lẹ lè pè wọ́n. Èrèdí program tí mo ṣe láà táwọn èèyàn kan ní pé mò ń jẹ lọ sí ní ìdá ẹgbẹ́ security ilẹ̀. Ibi tí Májàsọ́lá bá ti ń lọ lèmi lọ. Oko tí Májàsọ́lá bá ti ń ro ni mò ń ro. Ṣùgbọ́n confusion tí àwọn ènìyàn ń pariwo ní ìgboro pé àwọn ò mọ ibi tí wọ́n fẹ́ yà sí. Àwọn kan pariwo ìjà ẹkùn, àwọn kan pariwo ìrù ẹkùn, pé ìṣèbó yẹ ká dúró ká tọ̀ sójú kan ni. Ni mo fi jáde ńgbà yẹn mo fi sọ pé bọ́dà mi àrólé 1010 ẹ jáde síta. Bàbá mi ni Sunday Igboho, ọ̀gá mi ni Sunday Igboho, ṣùgbọ́n èmi ni mo dá ìjà ẹkùn lẹ̀. Ó yàtọ̀ sí ìrù ẹkùn. Ìjà ẹkùn òrèrè àwọn ló ń ta form 10,000 torí ẹ̀rí wà lọ́wọ́ wa lẹ́kìtì bíbà yìí. Tó ti ń pè yáyẹ tí yáyẹ ní olórí ọ̀fẹ́ ó pè yẹ̀kẹ̀yẹ̀ kan wá ní kó jẹ́ kó pe coordinator wa lẹ́kìtì. Coordinator wa ló wá lẹ́kìtì wá sọ pé rárá o ìjà ẹkùn yàtọ̀ sí ìrù ẹkùn. Ìyá yẹn ní iṣẹ́ fẹ́ dorí wa rú ní àwa tá a wà nílùú òyìnbó. Kò dẹ̀ ní dáa kí Fúlàní máa gbá wa káwa náà tún máa gbára wa. Ntí ò bójúmu ni. Ìrù ẹkùn ta form. Ṣẹ́gbọ́n mi. Mo láyọ̀ láti sọ fún yín láàárọ̀ yìí. Security network ni orúkọ tí mo sọ tí mo dẹ̀ register tí mo dẹ̀ ti gbé síwájú president wọ́n dẹ̀ ti gbà wọlé. So mo wá ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá ẹ jẹ́ akíkanjú ẹ jù mí lọ àtẹ̀tẹ̀ mi náà jù lọ ká fẹ́ jọ fọwọ́sowọ́pọ̀. So mo fẹ́ kẹ́kẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ bọ́ síta láti plus gbogbo ní reserve wa because àgbọ̀dọ̀ fàyè gba àwọn people àwọn gbalẹ̀ wa géèmù náà dẹ̀ fẹ́ gba òṣèlú nìyẹn wọ́n ṣe ṣe láyé ìjọba Jonathan nìyẹn tí wọ́n lọ káwọn Boko Haram wá pé kọ́ wọn jí ẹ̀ pé kọ́ wọn da ìjọba láàmú. Wọ́n tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ da ìjọba bàbá Tinubu láàmú láti pé kọ́ wọn sọ pé ẹni pé gbogbo ògbóró wa ó kì í lẹ́yìn bá tó ń fara rọ́. Àwa la Yorùbá là ní gbà torí bàbá tí ń ṣèjọba Yorùbá ni o. Àwọn bàbá dẹ̀ ní ọmọ ẹni ti di bẹ̀bẹ̀ káfílẹ̀ kẹ́sì di ọmọ ẹni òní. So ẹ mọ̀ jẹ́ ká fàyè gba àwọn kírímínà olóṣèlú tó ń kó àwọn tẹ́rọ́rìsì sí abẹ́ torí tẹ́rọ́rìsì lẹ́tí máa ń pààyàn tí ń jíyàn pé tẹ́rọ́rìsì ni. So it's understand ó lè mọ̀ jẹ́ Fúlàní nìkan gan. So ti anybody tá a bá ti bá nínú rìsáàfù wa criminal ni wọn tó bá mọ̀ kó fẹ́ gbé ọmọ Nàìjíríà jọ gbogbo wa tó bá fẹ́ gbé nínú ìlú wa wọn bọ̀ ń gbòòrò kọ́ wa mọ̀ ṣiṣẹ́ kí gbogbo ayé rí ẹ ọmọlé ẹ̀kọ́ mọ̀nà ẹ o lè lọ jókòó sínú rìsáàfù tiwa nílẹ̀ wa kẹ́ wọ́n mọ̀ pa wá kẹ́ mọ̀ jí wa gbé àwọn olóṣèlú kan náà ń bẹ lábẹ́ ẹsẹ̀ yẹn àwọn olóṣèlú kan náà ń bẹ ń bẹ so mo rọ gbogbo ẹ brọ́dà mi ẹ mọ̀ jẹ́ ká fàyè gba àwọn olóṣèlú yìí kan balẹ̀ wa jẹ́ kò sí gidi kan wọ́n ní kíní kan bẹ nígbó tí ń dún màrú kò sí kankan tí ń dún màrú nígbó ìbẹ̀rù Ọlọ́run ni eléyìí tẹ̀ ṣẹlẹ̀ yìí kì í sọ̀rọ̀ ọjà ẹ̀sìn Christian lèmi náà kódà sẹ́kọ̀ọ́ wẹ̀ mi lọ Mẹ́kà mùsùlùmí ni mo ń kírun lé mi ìbínú torí pé èmi gangan lọ church lẹ́ẹ̀kọ̀ọ̀kan ti bára yìí àwọn oníṣẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn tó bí mi. So kí la wá fún àwọn ọjà kì í sọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ ká fèsì àwọn tẹ́rọ́rìsì tó ń pa àwọn ìyàwó tó ń jẹ àwọn ọmọ wa ẹwà ọmọ ọjọ́ ọ̀la wa so ìyẹn ni kẹjẹ ká fọwọ́ sọ pé ẹ jẹ́ ká gbé ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan kálukú ní ṣe tiẹ̀ ọmọ Yorùbá kẹ́nẹ́ jọ gbogbo wa ẹ dáàbò ọlọ́run bẹ̀ wá so ìrú ẹkùn security network ni mo dá sílẹ̀ mi lè gbowó fọ́ọ̀mù lọ́wọ́ anybody. ṣé ń gbọ́
voluntarily ni. Ṣé ń gbọ́? Ṣé o fẹ́ nìkan kan? So a lè máa fi phone number àwọn coordinator state kọ̀ọ̀kan sílẹ̀ tẹ́ pé wọ́n connect ẹ̀ mọ́ coordinator local government yẹ tó lọ join wọ́n tó bá wù ní o voluntarily ni o kì í ṣe by force o so tá a bá dẹ̀ ti ń ba lọ ìjọba máa support wa wọ́n ní tọ́mọ bá ṣe apá òbí àgbè àwa la ní nǹkan wa ọmọ onílù òní fẹ́ ó tú là wa ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ẹ má jẹ́ ká máa dúró de tó bá yà nìkan ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ jáde tán láti flush gbogbo nu reserve wa pátápátá anybody tá a bá ti bá nu reserve wa criminal yẹn kí ló ń wá nu reserve wa òṣèlú náà ń lò àwọn tí lè bẹ́ẹ̀ nu sẹ́yìn yẹn tó ń bẹ́ẹ̀ di òṣèlú yẹn wọ́n fẹ́ fi bàjọba bàbá Tinubu jẹ ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ lè bàjọba bàbá yẹn jẹ yóò ṣe second time torí pé nígbà táwọn kan ti ṣe tí wọ́n tọ́ second time kọ́tẹ́ tó mú wọn ẹ̀ wá lè gbé àwọn terrorists yìí tẹ̀ fi ń bà ní jẹ́ káàkiri kẹgbẹ́ wá sílẹ̀ Yorùbá lọ́dọ̀ tí wọ́n gbé ànígbà tó mọ̀ rọ̀ wá ẹ̀dá àgbàjá lọ́pọ̀ sọ́wọ́pọ̀ irú ẹkùn security network ní orúkọ security tí mo dá sílẹ̀ tí mo dẹ̀ ti gbé fún president ọ̀dẹ̀ ti tẹ́wọ́ gbà so now ìdẹ̀gbò fọ́ọ̀mù lọ́wọ́ anybody. Ṣé ń gbọ́? Kò sí bẹ́ẹ̀ nìkan sanwó fọ́ọ̀mù wọ́n tó bá fẹ́ join voluntarily ni. Ṣé ń gbọ́? Nígbà tó bá fi tó ìmọ̀ ẹni pé gbogbo ilẹ̀ Yorùbá free tí ò ní sí nǹkan kan mọ́ lágbára Ọlọ́run. Èmi gẹ́gẹ́ ni màá dẹ̀ lead fúnra mi. Èsì mo fẹ́ rán yẹn lọ. Èmi ẹ̀rí bí mo ṣe ń lọ. Tí gbogbo ayé ò rí bí mo ṣe ń lọ bí mo ṣe ń ṣe. Kò sáwò kankan bẹ̀. So ti ń sábà wọnú gbó. Àlèmọ́ ṣe ara ìṣe fídíò tó lójogun là ń lọ. Bọ̀dé ìgboro ńgbà tá a bá ń lọ gbogbo owó rí wa. Àdèmọ̀ ṣe ní state by state ni. From Oyo State to Ogun State to Lagos àtọ́jú wọn ti wọ àwọn kan náà àwọn olóṣèlú kan tó káwọn kan jọ ń jáde korodu tọ́ni kọ́ mọ̀ síbẹ̀ àmú gbogbo wọn àdèmọ̀ àwọn tá a bá mú tá a bá rí pé ó ṣe kéré àpò àwọn oníjọba lọ́wọ́ Ọlọ́run níjọba bàjẹ́ fún wa ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ìjà tó fọ́ sọ́kọ̀ kájọ sí o dúpẹ́. Ohun tí mo fẹ́ kí ẹ kọ́kọ́ dì mú bẹ̀ ni wípé ìrù ẹkùn ní títọ̀dọ̀ mi ìrù ẹkùn lèmi dálẹ̀ ìkejì tí mo tún fẹ́ ká mú bẹ̀ ni wípé àwa ò ta fọ́ọ̀mù o torí àjọ ní ìrù ẹkùn ní gbogbo ìrù ẹkùn gbogbo wa ní ẹni bá ti fẹ́ join lọ́fẹ́ lè ní lọ́fẹ́ ní bàbá fún wa lọ́fẹ́ ní bàbá fún wa kò nídìí pé ká sanwó fọ́ọ̀mù lọ́fẹ́ ní bàbá fún wa Májàsọ́lá ò ta fọ́ọ̀mù o tó dáwọn kan ti sọ láyé àwọn ọmọ Ìgbò tí ò ní dá àwọn ọmọ Ìgbò kan ní o not all of them o àwọn ọmọ Ìgbò kan mọ òtítọ́ pé this is avenue for Sunday Igboho to make money 10,000 times 1 million calculate it Sunday ọmọ Adéyẹmọ Májàsọ́lá kàkà kí Olódùmarè eégún burúkú abitapoli lẹ́yìn kò gba owó fọ́ọ̀mù lọ́wọ́ anybody ìrù ẹkùn voluntary ni the only thing ni tẹ́ bá fẹ́ bóyá ọmọ Èkìtì níyín ọmọ Oǹdó níyín ọmọ Ọ̀ṣun níyín ọmọ Ògùn níyín ọmọ Ọ̀yọ́ níyín ọmọ Èkó níyín wọ́n ní wọ́n máa gbé kí lẹ ti ń pè fóònù àwọn coordinator síta tẹ́ máa pè àwọn yẹn ló máa gbórúkọ yín wọlé àwọn yẹn lẹ máa lọ bá tí wọ́n máa fún yín pé you are welcome kò dẹ̀ ní owó nínú torí a fẹ́ gbára wa kò nínú ìgbèkùn ni àwa tá a fi ara wa fẹ̀mí wa tá a fi sójú ọ̀nà wípé ìran Yorùbá ò gbẹ́dọ̀ kú ikú ẹlẹ́yà kò lówó fọ́ọ̀mù nù o so ẹ̀yin tí a ti ń sọ pé Sunday Igboho fẹ́ fi méèkì owó ni Ọlọ́run ò fìyà jẹ Sunday ẹ rí pé ọ̀gá mi náà ó ti ń yọkù Májàsọ́lá ti ń yọkù wọn dẹ̀ ti ṣe àkáǹtì tẹ́ máa ṣe àkáǹtì irú wa náà àwa náà ikú wa náà máa bẹ́ síta Májàsọ́lá ò gbowó fọ́ọ̀mù lọ́wọ́ ẹnikẹ́ni ìrù ẹkùn ò ta fọ́ọ̀mù fún ẹnikẹ́ni òun lẹ ti gbọ́ yẹ mo yìí máa ṣú tútù play kẹ́ lè mọ̀ pé kì í ṣe pé àfi ń ṣe ìlara èèyàn kankan àwọn tó gbé ìjà ẹkùn kalẹ̀ ó ní purpose táwọn fi gbé kalẹ̀ ṣùgbọ́n àfẹ́ kó papọ̀ mo dẹ̀ ti sọ fún wọn mo ti sọ fún wọn lóòótọ́ mi ò ní nọ́mbà wọn lọ́wọ́ pé ẹ má máa sọ wípé Sunday Igboho náà ló ní ìjà ẹkùn ẹ lè ní Sunday Igboho ọ̀gá yín ni gbogbo wa la mọ̀ pé ìjà ẹkùn látọ̀dọ̀ Àrólé 1010 ni mo dẹ̀ ẹ̀rọ brọ́dà mi Àrólé 1010 tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́
kí ìran Yorùbá ó bọ́ kò nínú ìgbèkùn ẹ jáde síta kẹ́ ẹ sọ̀rọ̀. Ìjà ẹkùn èmi ni mo dálẹ̀, ìjà ẹkùn èmi ni mo dálẹ̀, irú ẹkùn tí bàbá mi olóyè Sunday Igboho ni, tí ọ̀gá mi Sunday Igboho ni, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé omi ẹ̀kọ́ náà ni. So gbogbo àwọn tó sọ wípé à ń dá confusion lẹ̀ láti ń yànnà náà fún yín tẹ́ ẹ ti ń gbọ́ yìí. Májàsọ́lá gan ti jáde síta ń sì ó ti sọ̀rọ̀. Àwọn ìjà ẹkùn wá kí Májàsọ́lá ń lé ni torí nígbà tí Sowore máa sọ̀rọ̀ nípa Sunday Igboho picture tẹ́ ẹ yà tẹ́yìn náà ń gbé síta káàkiri ní Sowore ló ń lò. Máa eléyìí tó pera ní Máyégún tó yẹ ò ní gún nígbà tó náà máa sọ̀rọ̀ picture yẹn náà ló lò àtàwọn ọmọ Ìgbò kọ̀ọ̀kan pé Sunday Igboho had create another opportunity to make money òun lẹ́gbẹ́ yìí o. Májàsọ́lá ò ta fọ́ọ̀mù, ìrù ẹkùn ò ta fọ́ọ̀mù, voluntary ní fẹ́ni tó bá fẹ́ kì í ṣe bàìtúláàsì. Tó bá ti mọ̀ pé o fẹ́ jẹ́ ìkan nínú àwọn tórúkọ wọn máa wọ inú ìwé ìtàn rere pé nígbà tí ogun dìde sí Yorùbá tí wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá ìwọ náà jẹ́ kan nínú ara wọn. Ti today èmi lè fi yangàn pé iṣẹ́ táwọn baba ńlá baba mi ti ṣe lẹ̀ àwọn baba tó bí baba mi wà lára àwọn tó jagun Èkìtì parapọ̀ táwa dẹ̀ fi yangàn lẹ́ni anywhere tí ń bá lọ́bọ̀ lè pé èmi lọ́mọ òrò sẹ́rùjà ọmọ apata ogun kánrin torí ìdílé warrior làwa ti jáde síta. Tí ìwọ náà bá mọ̀ pé ìwọ náà fẹ́ kórúkọ ó wà nínú ìwé ìtàn rere pé nígbà tó gun àwọn Fúlàní jihad dé ọ̀fẹ́ ni voluntary ni you don't need to pay any form fill any form or kó sanwó fọ́ọ̀mù kankan. Bàbá wa ti sọ ṣe gbọ́ mi. Ìjà ẹkùn ẹ fẹ́ ṣènáwó security inú ilé yín ààbò àdúgbò yín ẹ gbọ́ pé bóyá wọ́n jí nǹkan yín kó ẹ lè pe àwọn ìjà ẹkùn. Irú ẹkùn iṣẹ́ títí wá wà nínú igbó. Àwọn ọ̀daràn tí ń jáde lọ́gànjọ́ òru tí ń jáde lówùúrọ̀ kùtù tó ń kó wa láya tó ń kó wa lọ́mọ tó ń kó wa lọ́kọ tó ń pa ìran Yorùbá tó ń jí ìran Yorùbá gbé tó fi ìran Yorùbá mẹ́kẹ̀ owó ní irú ẹkùn wà fún. Ṣé rí pé iṣẹ́ wọn yàtọ̀ síra wọn. Àwọn yẹ pé títí wọn ní ìjà ẹkùn security alert. Sunday Igboho pé títí ẹ̀ ní irú ẹkùn security network tó káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Ó dẹ̀ ti sọ nínú ọ̀rọ̀ kan pé ìrù ẹkùn kò sí ní tó kan ìrù ẹkùn ní pé ìyàwó àtọkọ ń jà o. Ẹ má wọn pè wọ́n o àwọn ò tiẹ̀ ní dá yín. Kò sí ní tó kan ìrù ẹkùn ní pé lágbájá ó jẹ mí lówó kò san. Kò sí ní tó kan ìrù ẹkùn ní pé lágbájá gba ìyàwó mi. Kò sí ní tó kan ìrù ẹkùn pé lágbájá ó ń bá ìyàwó mi dálè. Ẹ gbà mí ọ̀rẹ́ mi fẹ́ gbọ́kọ lọ́wọ́ mi. Kò sí ní tó kan ìrù ẹkùn lórí ẹ̀. Iṣẹ́ ìrù ẹkùn nínú ìgbẹ́ àwọn ọ̀tá tó dúró tó ní wọn ní jẹ́ kí ìran Yorùbá gbé ìgbé ayé ìrọ̀rùn ní ìrù ẹkùn wà fún. Ẹ tún gbọ́rọ̀ la Májàsọ́lá lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ. Torí mò ń dí pẹ̀lú àwọn fake prophet lọ́wọ́ àwọn tó ń fi ọmọ Yorùbá àwọn brọ́dà wa tó wà lókè òkun àwọn ìyá wa tó wà lókè òkun àwọn sísà wa tó wà lókè òkun àwọn àbúrò wa tó wà lókè òkun tó jẹ́ pé ìran burúkú náà rí sí wọn tí wọn ò jẹ́ kán lórí ọ̀fẹ́ àti máa ń wálé mọ́. Ẹ tún gbọ́rọ̀ lẹ́nu Májàsọ́lá lẹ́ẹ̀kan sí. Májàsọ̀rọ̀. Ẹ káàárọ̀ kí ẹ bàbá mi brọ́dà mi ìtẹ tí mo jùlọ òkè ẹ̀kọ́júmọ́ mo ń fi àsìkò yìí fi ń sọ fún gbogbo àwọn Yorùbá káàkiri àgbáyé pé security tí mi dálẹ̀ irú ẹkùn security network ni orúkọ tí mo sọ tí mo lè rẹ́gísítà tí mo lè ti gbé síwájú president wọ́n lè ti gbà wọlé. So mo máa ń fi àsìkò yìí rọ gbogbo èèyàn ọmọ Yorùbá ẹ jẹ́ akíkanjú ẹ jù mí lọ àtẹ̀tẹ̀ mi náà jù lọ káfẹ́ jọ fọwọ́sowọ́pọ̀. So mo fẹ́ kẹ́kẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ bọ́ síta
láti flush gbogbo nu reserve wa because àgbọ̀dọ̀ fàyè gba àwọn people yìí àwọn gbalẹ̀ wa géèmù náà dẹ̀ fẹ́ gba òṣèlú nìyẹn wọ́n ṣe ṣe láyé ìjọba Jonathan nìyẹn tí wọ́n lọ káwọn Boko Haram wá pé kọ́ wọn jí ẹ̀ pé kọ́ wọn da ìjọba láàmú wọ́n tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ da ìjọba bàbá Tinubu láàmú láti pé kọ́ wọn sọ pé ẹni pé gbogbo ògbóró wa òkè ilẹ̀ Yorùbá gan fararọ́ àwa la Yorùbá là ní gbà torí bàbá tí ń ṣèjọba Yorùbá ni o àwọn bàbá tẹ̀lé ọmọ ẹni ti ní bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ́sì ìjọba ẹlòmí so ẹ má jẹ́ káfá yìí gba àwọn kírímínà olóṣèlú tó ń kó àwọn tẹ́rọ́rìsì sí abẹ́ torí tẹ́rọ́rìsì lè ti máa ń pààyàn tí ń jí èdè tẹ́rọ́rìsì ni so you understand ó lè má jẹ́ Fúlàní nìkan gan so ti anybody tá a bá ti bá nínú rìsáàfù wa kírímínà ni wọ́n tó bá mọ̀ kó fẹ́ gbé ọmọ Nàìjíríà jọ gbogbo wa tó bá fẹ́ gbé nínú ìlú wa wọ́n bọ̀ ń gbòòrò kọ́ wa mọ̀ ṣiṣẹ́ kí gbogbo ayé rí ẹ kọ́ mọ̀lẹ́ ẹ̀kọ́ mọ̀nà ẹ ó lè lọ jókòó sínú rìsáàfù tiwa nílẹ̀ wa kẹ́ wọ́n mọ̀ pàwọ́ kẹ́ mọ̀ jí wa gbé àwọn olóṣèlú kan náà ń bẹ lábẹ́ ẹsẹ̀ yẹn àwọn olóṣèlú kan náà ń bẹ ń bẹ so mo rọ gbogbo ẹ brọ́dà mi ẹ mọ̀ jẹ́ ká fàyè gba àwọn olóṣèlú yìí kan balẹ̀ wa jẹ́ kò sí gidi kan wọ́n ní kíní kan bẹ nígbó tí ń dún màrú kò sí nǹkan kan tí ń dún màrú nígbó ìbẹ̀rù Ọlọ́run ni eléyìí dẹ̀ ṣẹlẹ̀ yìí kì í sọ̀rọ̀ ja ẹ̀sìn Christian lèmi náà kódà sẹ́kọ̀ wà mí mùsùlùmí ni wọ́n ń kírun lé mi ìbínú torí pé èmi gangan lọ church lẹ́ẹ̀kọ̀ọ̀kan ti bá ráyè àwọn oníṣẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn tó bí mi so kí la wá fẹ́ mo bá ara wa jà fún kí sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ kan ẹ jẹ́ ká fèsì àwọn tẹ́rọ́rìsì tó ń pa àwọn ìyàwó tó ń jí àwọn ọmọ wa ẹwà àwọn ọmọ ọjọ́ ọ̀la wa so ìyẹn ni ẹ jẹ́ ká fọwọ́ sọ ẹ jẹ́ ká gbẹ́sì ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ kan kálukú ní sẹ́tì ẹ̀ ọmọ Yorùbá kẹ́nà jọ gbogbo wa ẹ dá àpò ọlọ́ọ̀bẹ wa so irú ẹkùn security network ni ìmúdásílẹ̀ mi lè gbowó fọ́ọ̀mù lọ́wọ́ anybody wọ́n tó bá fẹ́ join voluntarily ni kò ní nǹkan sẹ́wọ́n fẹ́ nìkankan so a lè máa fi phone number àwọn coordinator state kọ̀ọ̀kan sílẹ̀ tẹ́ pé wọ́n connect ẹ̀ mọ́ coordinator local government yẹ tó lọ join wọ́n tó bá wù ní o voluntarily ni o kì í ṣe by force o so tá a bá dẹ̀ ti ń ba lọ ìjọba máa support wa wọ́n ní tó ọmọ bá ṣe apá òbí àdé àwa la ní nǹkan wa ọmọ onílù òdìfẹ́ ojú là wa ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ẹ má jẹ́ ká máa dúró ní kọ́ báyà kìnnìkan ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ jáde tán láti plus gbogbo nu rìsáàfù wa pátápátá anybody tá a bá ti bá nu rìsáàfù wa kírímìnà yẹn kí ló ń wá nu rìsáàfù wa òṣèlú náà ń lo àwọn tí lè ń bẹ́ẹ̀ nu sẹ́yìn tó ń bẹ́ẹ̀ ní òṣèlú yẹn wọ́n fẹ́ fi gbàjọba bàbá Tinubu. ẹ ti gbọ́ pé àwa ò ta fọ́ọ̀mù o ọmọ Adéyẹmọ ò ta fọ́ọ̀mù a fẹ́ ṣiṣẹ́ ìlú ni ìwọ tó bá ti nífẹ̀ẹ́ sí ẹ kàn sí àwọn coordinator nígbà tó bá gbé fóònù tó bá gbé nọ́mbà àwọn síta ẹni bá dẹ̀ nífẹ̀ẹ́ sí ó lè pe nọ́mbà èmi náà mo ní nọ́mbà àwọn coordinator yẹn lọ́wọ́ màá máa jù sí yín wọ́n á máa áàdì yín ṣùgbọ́n tó bá ti wà lógùn state nọ́mbà coordinator Ògùn state la máa fún yín kájọ flush wọn out kò ní ìdí fọ́ọ̀mù o sí Májàsọ́lá ò ta fọ́ọ̀mù o ẹ má borúkọ Májàsọ́lá jẹ́ o ẹ̀yin ọ̀tá Májàsọ́lá ò ta fọ́ọ̀mù o mo ṣe ń bọ̀ lórí ẹni tó lóun kọ lẹ́tà torí tó bá kọ lẹ́tà 1 billion 1 trillion lẹ́kìtì kò sọ́ba kankan tó máa gba lẹ́tà ẹ̀ wò ìwọ tó ti ń sọ wípé oyè tó jẹ ó ju oyè ọba bòmíì lọ ó dìgbà tó bá gbé ìgbéraga lẹ̀ Yorùbá dẹ̀ sọ wípé ìgbéraga ní ṣáájú ìparun ìkejì tó dàbí rẹ̀ ẹni a fẹ́ gbéṣẹ́ security fún àti ríṣẹ́ tó ti ṣe rí tí èèyàn lè tọ́ka sí pé lóòótọ́ ó ti ṣe lè fún Yorùbá ẹja kúrò ń bẹ̀yẹn náà alọ́rọ̀ ń bẹ́ẹ̀lẹ̀ ẹ̀hún lẹ ti gbọ́ lẹ́nu Májàsọ́lá yẹ Yorùbá nípa ẹnu oníkànlá ti ń gbọ́ pọ̀n Májàsọ́lá ò ta fọ́ọ̀mù o ìrù ẹkùn kò ta fọ́ọ̀mù síta o Májàsọ́lá ẹgbẹ́ ìjìjàngbara tó dálẹ̀ láti pàṣẹ àwọn gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá là ń pè ní ìrù ẹkùn ẹ̀yin tẹ́ sọ pé ooru yín lójú kò rú ẹ má jẹ́ ooru yín lójú mọ́ ìrù ẹkùn belong to olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà brọ́dà wa tó dá ìjà ẹkùn lẹ̀ ẹ mọ̀ wọ́n ẹ máa ń wo prógàmù wọn ẹ pè wọ́n ẹ béèrè àlàyé lọ́wọ́ wọn eléyìí ó sọ̀rọ̀ ìjà ṣẹ́ gbọ́ mi ẹ̀yin tẹ́ ń pè pé ó ń dẹ́rú ìran Yorùbá àwọn fẹ́ fi ìjà ẹkùn àti ìrù ẹkùn wọn fẹ́ máa fi powó ni ẹ̀ ń da gbogbo ẹ̀rù mọ́ wa lójú ẹ̀yin náà ti jọyìn olóṣèlú òun lẹ ti gbọ́ yẹ Májàsọ́lá ló dá ìrù ẹkùn lẹ̀ ìrù ẹkùn ò dẹ̀ ta fọ́ tẹ́ni coordinator tẹ́ ẹ bá pè tó bá ní ẹ lọ mú owó fọ́ọ̀mù 10,000 wá ẹ pè mí màá pariwo ẹ̀ síta pé Májàsọ́lá ò rán anybody kí là ń go ò rán anybody
authority ò rán anybody tí ó gbọ́ mi Májàsọ́lá kàkà kí Olódùmarè bàbá Oòduà kò rán ẹnikẹ́ni láti ta fọ́ọ̀mù irú ẹ kò ta fọ́ọ̀mù o àjọṣe wa ni wọ́n ní àgbájọwọ́ la fi ń sọ̀yà àjòjì ọwọ́ kan kò gbẹ́rù dòrí ẹ kú ìsinmi ni.